Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára kẹrìnlélógún tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, níbi tí a ti ń kọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ wípé gbogbo ohun tí ó ń jáde ní ẹnu wa pẹ̀lú ìmísí Odùduwà ni. Ẹ̀yin olùgbọ́ wa, ẹ ṣé bí ẹ kúkú ṣe ń bá wa ká lọ. Orúkọ tèmi náà ò yí padà o, Ajíbádé Emmanuel Olúwatómọ̀ ni orúkọ títí èmi. Ìròyìn tí mo sì mú wá lónìí fún yín ni àwọn ọmọ Ògùn gba ènìyàn 6 tí àwọn agbébọn jí gbé là ní ìpínlẹ̀ Katsina. Àwọn ọmọ ogun Nàìjíríà ti gba ènìyàn 6 tí àwọn agbébọn jí gbé là ní ìpínlẹ̀ Katsina lẹ́yìn ìgbésẹ̀ ààbò tí wọ́n ṣe ní agbègbè náà. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lẹ́yìn tí àwọn ọmọ ogun gba ìsọfúnni pé àwọn agbébọn kan wà nínú igbó pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n jí gbé. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ọmọ ogun lọ sí agbègbè náà. Nígbà tí àwọn agbébọn rí àwọn ọmọ ogun, wọ́n bẹ̀rẹ̀ sí ń sálọ, wọ́n sì fi àwọn ènìyàn tí wọ́n jí gbé náà sílẹ̀. Àwọn ènìyàn 6 tí wọ́n gbàlà ni wọ́n padà bá àwọn ìdílé wọn. Àwọn kan lára wọn ní wọ́n ti lo ọjọ́ díẹ̀ nínú igbó, wọ́n sì sọ pé wọ́n ní ayọ̀ pé wọ́n ó tún rí òmìnira. Ọ̀kan lára àwọn tí wọ́n gbàlà sọ pé wọ́n gbọ́ ìbọn láti ọ̀nà tó jìn. Lẹ́yìn ìgbà díẹ̀, àwọn agbébọn bẹ̀rẹ̀ sí ń sá tí àwọn ọmọ ogun sì dé láti gbà wọ́n là. Ó ní, a ti fẹ́ràn pé kò sí ẹni tó máa wá gbà wá mọ́, ṣùgbọ́n nígbà tí a rí àwọn ọmọ ogun, inú wa dùn gan-an. Àwọn ọmọ ogun sọ pé wọ́n ń bá a lọ láti lè pa àwọn agbébọn náà kí wọ́n lè mú wọn. Wọ́n tún sọ pé iṣẹ́ àwọn ni láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú. Wọ́n sì ní àwọn ò ní dáwọ́ dúró títí tí àwọn ó fi rí àwọn agbébọn àti iṣẹ́ wọn náà kù. Àwọn olùgbé agbègbè náà dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ogun fún ìgbésẹ̀ náà. Wọ́n sì ní ìṣẹ̀lẹ̀ jíjí ènìyàn gbé ti mú kí ọ̀pọ̀ ènìyàn máa gbé nínú ìbẹ̀rù. Ọ̀kan lára àwọn olùgbé sọ pé a fẹ́ kí àwọn ọmọ ogun máa wà ní agbègbè wa ní gbogbo ìgbà. Èyí yóò jẹ́ kí àwọn agbébọn máa rí ààyè láti tún kọlu àwọn mọ́. Àwọn aláṣẹ ààbò tún rọ àwọn aráàlú pé wọ́n máa fún àwọn iléeṣẹ́ ààbò ní ìsọfúnni tó bá ṣe pàtàkì. Wọ́n ní ìsọfúnni tó pé lè ràn wọ́n lọ́wọ́ láti yára dé ibi tí ìṣẹ̀lẹ̀ bá ti ń ṣẹlẹ̀. Wọ́n tún fi dá àwọn aráàlú lójú pé àwọn ọmọ ogun yóò máa bá lọ ní ṣíṣe iṣẹ́ wọn láti mú àlàáfíà padà sí gbogbo agbègbè tí àìní ààbò ti pọ̀ sí. Ní ìparí, àwọn ènìyàn 6 tí wọ́n gbàlà tún ti padà sọ́dọ̀ àwọn ìdílé wọn. Báyìí ni a rí mọ fún ìròyìn títí òní. Ẹ ṣé, ó dàbọ̀. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún, bàbá gbogbo.